àsìkò yìí o orúkọ mi ni Asis Kẹ́hìndé láti iléeṣẹ́ Àyìndé Aláṣọ̀kè. Iléeṣẹ́ wa a bá yàn wọn aṣọ òfì bóyá ẹ̀tù ni àlárì ni sanyẹ́ ni kò sí ohunkóhun tí ẹ fẹ́ fi aṣọ òfì ṣe tí a ò lè bá yín wọn aṣọ òfì yín bí ẹ fẹ́ fi ṣe òkú àgbà ìkómọjáde ọjọ́ ìbí ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun yóò tí ẹ bá fẹ́ fi aṣọ òfì ṣe a wà nílé fún yín láti bá yín wọn aṣọ òfì yín a sì lè bá yín fi aṣọ òfì yín ránṣẹ́ sí ibikíbi tí ẹ bá wà àǹfààní sì tún wà fún yín láti yọjú sí iléeṣẹ́ wa. ẹ ṣeun lẹ́nu àwa tí a bá ti ṣe tán tí a fẹ́ lo aṣọ tàbí ọ̀dà òun ni ẹ já mẹ́sẹ̀jì mẹ́jọ tó lọ́rùn ẹ má jẹ́ ká fi I will get back to you bẹ̀rẹ̀ ọdún tuntun ẹ ṣeun.